àdá ìdátán. Èyí ni àpapọ̀ àwa JKF disciples fi ń bá adarí wa nínú òṣèlú John Káyọ̀dé Fáyẹmí yayọ̀ ọjọ́ ìbí 68th birthday lókè èèpẹ̀. Rántí gbogbo bá a ṣe bẹ̀rẹ̀ lágbo òṣèlú títí di àsìkò yìí tá a sì ti tara yín kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ àti ìwà adarí rere tẹ́ fẹsẹ̀ wálé. John Káyọ̀dé Fáyẹmí ó ti ṣiṣẹ́ sí ìpínlẹ̀ Èkìtì àti ilẹ̀ Nàìjíríà lápapọ̀ pẹ̀lú òtítọ́ inú bẹ́ẹ̀ ló tún gbìyànjú láti fòpin sí ìṣẹ́ àti òṣì lẹ́kìtì nípasẹ̀ àwọn ètò lóríṣiríṣi pàápàá gẹ́gẹ́ bí mínísítà fọ́rọ̀ ìdàgbàsókè irin tútù àti ìwakùsà nílẹ̀ Nàìjíríà nípa sísọ ẹ̀ka náà di ọ̀nà tówó fi ń wọlé lábẹ́nú àti ìpèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́. Iṣẹ́ rere wọ̀nyí ló tún fà lé ọ̀kan lára wa His Excellency Bíọ́dún Oyèbánjí lọ́wọ́. John Káyọ̀dé Fáyẹmí ọmọ Ìṣọ̀mọ̀gé abúlé ṣọ̀rọ̀ ẹ ti ṣọjọ́ ìbí 100 ọdún ẹ ó tún ṣe tẹ̀mí ìláyé. Gbogbo àwa JKF disciples tó fi mọ́ His Excellency Bíọ́dún Oyèbánjí Yẹmí Adáramọ́dù Bíọ́dún Ọmọlẹ̀yẹ Akínrótìmí Ṣọlá Fátọ́ba Akeem Jamiu Dàpọ̀ Kọ́láwọlé Akíntúndé Oyèbọ̀dé Egghead Ọ̀dẹ́wálé Ọláwálé Fápọ̀ǹdà Ayọ̀dèjì Àjàyí Tolú Ìbítọ́lá Wọlé Olújọbí Kúnlé Dàda Sádé Àlùkò Gbẹ̀ngà Àgbéyọ Mojid Jamiu Yínká Oyèbọ̀dé Oscar Ṣèyí Ayélẹ́sọ̀ àti Adéṣọ̀kan Adédèjì Israel Jaru gbogbo wa la panupọ̀ wípé happy birthday JKF ẹ kú oríire.